ìdílé mi. Ìdílé rẹ. Ìdílé wa. Kò ní bàjẹ́. Ìdílé mi, ìdílé rẹ, ìdílé wa. Ìdílé mi òun náà ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lórí ètò lábala òun lè tó. Àmọ́ ká tó kàn lu agbami ètò. Èmi Adémọ́lá ọmọ Àmọ́ ọmọ tí ó bàjẹ́ tí ó dẹ̀ lè bàjẹ́ láéláé. Mo lérò wípé dáadáa làbá yín ọ̀dẹ̀ ọ̀dùn bí. Mo ń bọ̀ mi ò tí ì dé ẹ kú kalẹ̀. Ìdílé mi, ìdílé rẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò ìdílé mi. Ìdílé mi òun náà ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lórí ètò ohun tá a máa ń gbéyẹ̀wò náà ni ohun tó níṣe pẹ̀lú ìgbéyàwó, pàápàá jùlọ ìpìlẹ̀ wa, ìyẹn ìdílé wa. Èyí tó kan bàbá orí ètò yìí náà láti ń gbéyẹ̀wò ẹ̀. Èyí tó kan ìyá, ọmọ ni yálà ọkùnrin, obìnrin, onílé, àlejò. Orí ètò yìí náà láti ń ṣe kíni, láti ń gbé gbogbo rẹ̀ ìyẹ̀wò. Ètò tòní yóò dùn, gbọ́gbọ́n yóò kàn sí. Tó pé kíni ohun tá a fẹ́ gbé yẹ̀wò lénìí. Mo fẹ́ lè sọ wípé kò sí ìdílé kan tí ò ní rí ìpèníjà bẹ́ẹ̀. Àmọ́ ìdílé mi òun ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Ẹ wá nǹkan fìdílé ẹ gbádùn ètò tòní. Ìdílé mi, ìdílé wa. Ìdílé mi ó ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Wọ́n ní ohun tí a bá fi sílẹ̀ ó ní ẹnu ewúrẹ́ ń tó. Ẹ má jẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ mú ìdílé wa nítorí èní kọ́, nítorí ọjọ́ iwájú ni. Ẹ wò ó ní àṣẹ Ìdùmarè, ìdílé wa kò ní bàjẹ́ nítorí ìdílé mi ó ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Ìdílé mi, ìdílé rẹ, ìdílé wa, kò ní bàjẹ́ òwe. Ìdílé mi òun náà ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò, pàápàá jùlọ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀, ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, ẹni mo ṣe bẹ́ẹ̀ náà ni, tó pé kí ni ohun tó lágbára ni. Ǹjẹ́ ó bójúmu kí àwọn òbí méjèèjì kó máa gbé lọ́tọ̀ọ̀tọ̀? Kó bá lè yé yín yékéyéké, kí bàbá máa gbé ní Káfàǹṣà, kí ìyá máa gbé ní Súlèjà. Ipa wo irú ìgbésẹ̀ yìí máa ń ní lórí ìgbéyàwó ni, lórí ìdílé ni, pàápàá jùlọ lórí ọjọ́ ọ̀la wọn, ìta lè pè ní ọmọ wọn. Àlejò wa ó wà rí ìjókòó, ìyá ni wọ́n, abiyamọ gidi ni wọ́n lóòótọ́. Ẹ̀dùnnú náà ni mo fi ń tó ilé tí wípé wọ́n jẹ́ ìyẹ́ ẹgbẹ́ OAFP. Tẹ́ ẹ bá gbàgbé OAFP, àwọn ló gbé ètò yìí, ètò ìdílé mi, àwọn ló gbé kalẹ̀. Ìyá wa, ẹ káàbọ̀ sórí ètò, orúkọ yín àti ibi tẹ́ ti wá.
ẹ kò lé olóòtú. ẹ ṣeun ìyá wa. orúkọ mi ni Mrs. F.A. Adekola. ọmọ ìlú wo ni mà? ọmọ Ọ̀tún Èkìtì. Èkìtì yóò dà fún yín. màmá ǹjẹ́ ẹ mọ oríkì yín? oríkì mi èmi ni ọmọ onílẹ̀ tútù rinrin, ọmọ olódùgbọ̀gbọ̀ ọ̀nà ìfihàn, kíkà. ìrèké alágan dùn tí màyàn ń dùn. màmá ẹni àdàpọ̀ ọbẹ̀ yẹn díẹ̀ tó nǹkan nǹkan ẹ ṣeun màmá. Èkìtì mo fẹ́ràn èdè yín. máa fún yín láǹfààní láti kí àwọn aráalé lédè yín. ará ilé o, ẹ kú kalẹ̀ o, ń ṣeun o, ojúmọ́ ìní mọ́ a, ojúmọ́ ayọ̀ lẹ́ẹ̀jẹ́ kù á o. àmín, ẹ ṣeun màmá wa. ẹ káàbọ̀ sórí ètò ìdílé mi. mo nígbàgbọ́ wípé ẹ ti ń fọkàn bá ètò yìí bọ̀ látọ̀dọ̀ tó ti pẹ́. dáadáa. bó tilẹ̀ jẹ́ wípé ẹ súnmọ́ wa pẹ́kípẹ́kí. báwo lẹ ṣe rí tó yìí sí? ètò tó dáa ni o, ètò tó ń tú ìdílé ṣe ni. ẹ ṣeun púpọ̀ ìyá wa. ohun tá a fẹ́ gbé yẹ̀wò fún tòní òun náà ni wípé ìjẹ́ ó dára. ojú wo lẹ́yìn fi wò ó kí ìyá àti bàbá kó máa gbé lọ́tọ̀ọ̀tọ̀? ewu wo ló wà ń bẹ̀? àǹfààní wo ló wà ń bẹ̀? ní pé kí tọkọ-tìyàwó kan máa gbé lọ́tọ̀ọ̀tọ̀, ewu ńlá ló wà ń bẹ̀. ìdí ni wípé tí tọkọ-tìyàwó bá ń gbé lọ́tọ̀ọ̀tọ̀, ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn kò lè ní ìtumọ̀ tó dára. lọ́nà wo màmá? nítorí pé bàbá àtìyá tán jìjọ ń gbé pọ̀ gan-an, àdúrà la fi ń ran àwọn ọmọ wọn lọ́wọ́. ká má wá sọ. ká tó sọ ìwà sọ pé àwọn òbí méjèèjì àti bàbá àtìyá tán ń gbé lọ́tọ̀ọ̀tọ̀. ewu ńlá ló wà ń bẹ̀, kò dára tó pé kí ọkọ àtìyàwó kan máa gbé lọ́tọ̀ọ̀tọ̀. ọkọ àtìyàwó kan wà tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń gbé. àìsàn ráńpẹ́ kan wá dé bá ọkọ. ìyàwó kì í wálé déédéé, ó wá di pé kán máa gbé ọkọ kiri. ibi tán ti ń gbé ọkọ kiri, tó bá jẹ́ pé ìyàwó ti wà ń bẹ̀ kò ní wọ̀ lára tó bẹ́ẹ̀. ṣùgbọ́n torí pé kò síyàwó lọ́dọ̀ ẹ̀, àìsàn yẹn ó mẹ́mìí lọ. so ewu tó wà nínú pé kí ọkọ àtìyàwó kán má máa gbé pọ̀ nìyẹn. ìyá wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, àmọ́ ó yẹ ká fìdí àwọn kankan múlẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní olóhun tí ojú àgbà rí tó fi kó wọnú ara ẹ̀ òun náà lẹ ti gbọ́ tí màmá wa sọ yẹn. ìrírí pọ̀ lóríṣiríṣi, ọ̀kan nínú rẹ̀ ni màmá wa sọ. màmá, kí àwọn ìdí tó wà tó fi jẹ́ wípé ìpínyà máa wà láàrin ọkọ àti aya? ìdí ni pé ó lè jẹ́ ìjà, tàbí kí ìyàwó lọ máa ṣiṣẹ́ nílùú míì, tàbí ọkọ àti jẹ àti mú ó lè fà á. ẹ jẹ́ àwo ti ìjà yẹn. mọ̀ pé ẹ ti ní àwọn ìrírí lọ́lọ́kan-ò-jọ̀kan. irú ìrírí wo lẹ lè ṣàlàyé fún wa lórí ti ìjà yẹn? ìrírí tí mo ní nínú tìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tí ò ní ìfaradà tó. àwọn Yorùbá
wọ́n ní ahọ́n àtẹnu máa ń jà ṣùgbọ́n nípa àìlè ní ìfaradà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó máa ń fa ìtúká pé kí olúkúlùkù kó máa gbé lọ́tọ̀ọ̀tọ̀. ìyá wa kó má dàí pé mò ń ṣì ń gbọ́ o ṣóhun tẹ́ ẹ̀ ń sọ ni wípé ọ̀pọ̀ ìgbà àwọn obìnrin ló máa ń gbégbèsè àkọ́kọ́ pé ọ̀dà pín gàrí fún wa dẹ́ máa gbọ̀nà tèmi lọ. bẹ́ẹ̀ ni ó máa ń wọ́pọ̀ láàárín àwa obìnrin tí ò bá ti lè ní ìfaradà pé ìgbà míì wà ọba tó jẹ́ ọba ìlú owó máa ń da ṣùgbọ́n àwọn obìnrin míì tó jẹ́ pé wọn ò ní ìtẹ́lọ́rùn fún ohun tán ní ó lè fa ìpínyà. ẹ̀rọ alẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn àmọ́ nígbà kejì àṣà àjẹ àmú màmá wa gbogbo wa náà la mọ̀ pé ó ní bílù ṣe rí ohun tá a nílò tí ó bá sí nítòsí wa kò sóhun tó burú bẹ̀ tá a bá ní ó dà ká rìn síwájú láti mú un tá a fẹ́ àtijọ́ àti mú un kọ́. àtijọ́ àti mú ọlọ́run fúnra ara ẹ̀ ló ń ṣètò ẹ̀ kì í ṣe iṣẹ́ tá à ń ṣe là ń jẹ. ṣé lóòótọ́ ìyá wa. bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ tá à ń ṣe là ń jẹ ọlọ́run ló ń pèsè ló ń bùkún wa òun ló ń bọ́ wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò ní ìfaradà láti dúró ní ọkọ tá a fẹ́ tí ì ṣe pé bóyá ń fẹ́ fún wa bó tiẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ fún wa pé ẹni báyìí o mo fẹ́ kó o fẹ́ tí ò bá tẹ́ ẹ lọ́rùn ò ní fẹ́. màmá wa ẹ kó má dàbí pé bóyá à ń fi ìsapá kan à ń yọ apá kejì sílẹ̀ àwọn obìnrin lẹ ti ń mẹ́nubà látòwúrọ̀ àwọn ọkùnrin ńkọ́ lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn obìnrin míì wọn ò ní tẹ́ lọ́rùn àmọ́ ìjẹ́ gbàgbọ́ wípé àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé wọn ò ń ṣojúṣe wọn bó ti tọ́ àti bó ti yẹ irú ìgbésẹ̀ wo lẹ wá lérò wípé ó máa kù fóbìnrin láti gbé. bẹ́ẹ̀ ni ọkùnrin míì wà tó jẹ́ pé àti ṣe bóní gan kò ní fẹ́ fi í lẹ̀ ṣùgbọ́n obìnrin tó bá ronú tó mọ̀ pé òun fẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ òun kó dára á farabalẹ̀ láti dúró ohunkóhun yòówù kí ọkùnrin lè máa ṣe fún ṣe ló yẹ kó ní ìfaradà kó lè dúró kí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ kó lè dára. yóò dà fún yín ìyàwó àṣẹ púpọ̀ ẹ̀yin ará lé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o àmọ́ mo nígbàgbọ́ wípé ẹ máa rò lọ́kàn yín wípé tó bá jẹ́ obìnrin tó jẹ́ wípé lílù yìí ní ṣáá gbà á lè ní gbà ó lọ́la ẹ sì wá lérò pé irú obìnrin náà á dúró ìyàwó kí lè sọ sí irú yẹn. kọ́lọ́n ṣàánú wa kì í ṣe bẹ̀rẹ̀ ni lílù yẹn ti bẹ̀rẹ̀ kì í ṣe gbàrà tán fẹ́ra wọn náà bẹ̀rẹ̀ sí í lura wọn. níṣẹ́ ló yẹ káwọn méjèèjì kó jókòó kan ronú pé kí ni nǹkan tó ń fa lílù yìí kí ni mo tiẹ̀ ń ṣe fọ́kọ mi gan-an tó fi jẹ́ lílù ní gbogbo ìgbà kí ọkọ náà wàá rò ó pé ìyàwó mi ò rí báyìí tẹ́lẹ̀ gbàgbó ló wá dà bẹ́ẹ̀. tó fi jẹ́ pé lílù ló tọ́ sí i. sáà ni ní gbogbo ìgbà. ìdílé tí ò bá dẹ̀ ti sí pé wọ́n ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò sọ́gbọ́n kírú. ìdojúkọ yẹn má wáyé. ìdojúkọ bẹ́ẹ̀ má wáyé. ẹ ṣeun ìyá wa. nítorí ibi tí sàtánì bá ń gbé ibẹ̀ ò lè tòrò ṣùgbọ́n ṣe ló yẹ kán wáyè fúnra ara wọn kó má bàa sí ìtúká. ohun tẹ́ ń sọ ni wípé àdúrà ní pàṣán tá a lè fi lé sàtánì kúrò nínú ìdílé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn
ìyá wa àwùjọ débì kan ẹ ní bínú o. Yes sir. ẹ má bínú mo máa fẹ́ ká jọ wo eré àgbéléwò kan tó ní í ṣe pẹ̀lú ohun tá à ń gbéyẹ̀wò lórí ètò fún tòní ẹ jẹ́ àká. Ìdílé mi. Ìdílé rẹ. I'm so happy. In fact, inú mi dùn gan. Sórí ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ló ń jọ, ó jọ mí. Àtiwọ́ náà Túndé, am I right? Ben sir. Yeah, inú mi dùn gan. Ẹ ṣé daddy, ẹ ṣé wo gan ni. Lẹ́yìn ìgbà tí ẹ ti mọ Túndé ń sìn, ní pé máa lọ because mo ìfẹ́ dọ́dọ̀ ọmọ mi náà. What? Ọ̀dọ̀ ta ló sọ pé ó fẹ́ lọ? Ọ̀dọ̀ mọ́ mi. Ìwọ rántí pé mọ́mí ẹ wà níbi kan sìn àbí? No, nígbà tí mo ń rìn láti kékeré, màmá ẹ̀yìn kẹ́rù ó lọ ni. Oh, glory wá dé tán. Ó wá mọ̀ pé màmá ẹ̀yìn wà níbi kankan. Àbí? Gbọ́ mi, sórí tí o bá fi lè mú Túndé tó mú lọ sọ́dọ̀ mọ́mí ẹ, gbàgbé nípa marriage pátápátá. But daddy. No, in fact, lọ́jọ́ wedding ẹ̀ gangan tó bá jọjọ́ yẹn ni màmá ẹ wá. Màá ní kí wọ́n ná. Daddy. Hey, don't daddy me. Daddy, take it easy. Yes. Wo, nǹkan tí mo fẹ́, ó ní mo sọ ẹ. But daddy. Sister me, má worry, take it easy. Just calm down. Kí ló dé ṣe báyìí? Mr. Túndé, ẹ ti settle ẹ wá. Ẹ ní problem, ẹ má worry, a máa settle ẹ. Ìdílé mi. But daddy sọ̀rọ̀ for God's sake. Kàkàkẹ́kù má jẹ fèfè, ó máa fi ṣàwádà nù mí. Bàbá yín ní kí ni wọ́n wá síbi ìwé ìyàwó mi, ẹ gbàgbé ẹ̀. Forget about it, it's not going to work. Nítorí pé tẹ́ bá ti gbé wedding yẹn fún wedding planner ẹ̀ sọ pé kó má ṣe nǹkankan o. Tó bá fi lè ṣe nǹkankan, ẹ̀yin náà gbà. Bàbá yín ẹ lọ sọ fún un. Àwọn tọ́ọ̀gì wọ́n á lọ bàbá yín àrẹ abalẹ̀. Ẹ yẹ kí n advice yín, ẹ gba advice mi o. Ẹ má wulẹ̀ ṣe wedding rárá, ẹ má wulẹ̀ plan rárá o. Ẹ má wulẹ̀ plan rárá o. Ẹ má wulẹ̀ plan rárá. Ẹ ní sùúrù mọ́mì Bọ́lá, ẹ ní sùúrù. Ẹjọ́ tó lọ ẹ má dà sí ẹjọ́ má dà sí ẹjọ́ tó lọ́lọ́run kí ló dé. Mọ́mì Bọ́lá, ìtorí ẹ̀ mo ṣe wá. You see, Bọ́lá, take it easy. Mr. Túndé, this is what we're saying. Tí ìpìlẹ̀ bá ti bàjẹ́, wọ́n ní kò sí nǹkan tó lódodo fẹ́ ṣe. Ṣé rí tí ọ̀rọ̀ bá ti rí báyìí láti ìbẹ̀rẹ̀, ó máa ń affect ayé àwọn ọmọ, ó máa ń affect ìdílé. Bẹ́ẹ̀ ṣe wà yín sìn, ẹ ti rí pé ẹ wà in good mood, ó tó máa ń dá lẹ́nu. Ẹ̀yin tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín, ẹ mọ nǹkan tí ẹ fẹ́ ṣe. Ohun tó ń jẹ́ ìjà tẹ́yin méjèèjì máa fi separate, tí ìyá gbọ́tọ̀ tí bàbá gbọ́tọ̀, ẹ má jò ṣẹlẹ̀. Ẹ fi irú eléyìí tó ṣẹlẹ̀, ẹ fi ṣàríkọ́gbọ́n. Ohun burúkú ni kí ìyá máa gbé lọ́tọ̀, kí bàbá máa gbé lọ́tọ̀, nítorí pé wọ́n ń jà lọ́wọ́, ó máa ń bọjọ́ wájú ọ̀la àwọn ọmọ jẹ ni. Pàápàá jùlọ ìdílé òkè dúró. Eléyìí tó wà nílẹ̀ yà máa ṣètò ẹ̀, Ọlọ́run á dé fún wa ṣe. Okay? I'm coming. Mọ́mì Bọ́lá. Mọ́mì Bọ́lá. Ìdílé mi. Ìdílé rẹ. ìyá wa. Ó lè ń lẹ̀. Ẹni. Ó lè ń lẹ̀. Ẹ̀yin náà mọ̀ kò lè ń lẹ̀. Ọlọ́run fọ́ra ẹ̀ kó bá wa tú ìdílé wa sí. Ṣé rí bó ṣe wá fi ọmọ yìí sínú ìgbèkùn ayé. Ọ̀nà olóyìnbó máa fi sọ wípé when two elephants fight the grass suffers. Tẹ́rin méjì máa ń bára wọn jà, tó bá kojú ìjà kọra wọn, koríko ibẹ̀ ni ó jẹ̀yà. Ìyá wa, kí lẹ rí sọ sí? Àmọ̀ràn wọn lè fẹ́ gba àwọn ìdílé tí wọ́n larú ìkan báyìí kọjá. Kọ́lọ́run fúnra ẹ̀ kó ṣàánú ayé wa. Àmín. Ìmọ̀ràn tí mo fẹ́ gba gbogbo àwọn ìdílé tọkọ-tìyàwó ni wípé kán ní ìfaradà àti ìfàyàrán láàrin ara wọn. Nítorí ọjọ́ ọ̀la wọn, ẹ wo eré tá a wò yìí. Bẹ́ẹ̀ni. Kò sí
aláwo tàbí olóòṣà kan tó lè wẹ ìgbéyàwó wọn sàn. Nítorí ègún ìtàn ti forí gbà yẹn. nípasẹ̀ ìbínú tọrùn tiẹ̀ bàbá àti ìyá bẹ́ẹ̀ ni. àfikọ́ lọ́hùn kó ṣàánú wa. kí àwa obìnrin ká rí i pé a ní ìfaradà tó dára nílé ọkọ nítorí ọjọ́ ọ̀la wa kó lè dára. yóò dà fún yín tó pọ̀ kó má wàá dàbí pé àárín èmi àti yín nìkan ni ọ̀rọ̀ yìí tí gbé ń ṣẹyọ a tún sọ̀rọ̀ lọ àwọn aráàlú ohun tó mú bọ̀ rèé ẹ jẹ́ àgbọ̀. ní pé kí òbí ọkọ àti ìyàwó kọ́ máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ ni pé number one ó affect àwọn ọmọ gan torí téèyàn bá ń tọ́mọ tí ò bá sí fear of father noel ó máa affect àwọn ọmọ gan. number two ó tún máa jẹ́ is like wọ́n ní ìgbà míì ṣe mọ̀ pé tí obìnrin bá ti wà tí ò sí ọkọ she can misbehave even ọkọ náà he can misbehave but tó bá ti wà lọ́tọ̀ọ̀tọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ there are so many things tó máa ń cause ó máa affect àwọn ọmọ ó dẹ̀ máa affect the husband and the wife in the other way round too so ó dáa kí ọkùnrin àti obìnrin kan máa gbé pọ̀. wọ́n máa ń ní obìnrin ò lè dá ọmọ tọ́ ó máa ń jẹ́ kí àwọn ọmọ nígbà míì kan ya nǹkan tí ò yẹ kí wọ́n yà torí ìbẹ̀rù bàbá ń gbà míì ó sì máa ń múlẹ̀ ju kó jẹ́ obìnrin nìkan ló ń dá tọ́ ọmọ lọ lóòótọ́ ló sọ pé ilé la ti ń kẹ̀ṣọ́ ròde ẹ̀kọ́ tí ọmọ bá ti gbọ́ látẹnu àwọn òbí òun ló yẹ kó wọnú orí wọn láti kékeré bọ̀ nígbà tí òbí bá ti di ẹni pé wọ́n ń gbé lọ́tọ̀ ọ̀tọ̀ níbi tí ìyá gbá wà ọ̀tọ̀ níbi tí ọmọ rí gbá wà ó máa ń ṣòro láti lè fi ẹnu kan tọ́rọ àwọn ọmọ bẹ́ẹ̀ tó máa ń mú wọn yà sí ọ̀nà oríṣiríṣi ó máa ń dín ẹlòmíì lọ́wọ́ láti lè kàwé ẹ̀ débi tí ó lọ́kàn láti kàdé ó máa mú ẹlòmíì tó jẹ́ bí ọmọbìnrin á mú wọn gbé oyún láìtọ́ ọjọ́ nígbà tí ò sí ìbẹ̀rù èyí ọmọkùnrin ó lè sọ di ọmọ tó di oní ìpánlé kó má sùn lé. ewu tó wà nù kí ọkọ kó máa gbé lọ́tọ̀ àti ìyàwó ewu ńlá ni láàrin ọmọ sáwọn òbí ẹ̀ ọmọ yẹn gangan fún ara ẹ̀ kò ní ẹ̀kọ́ tó yè kúrú kò ní ẹ̀kọ́ tó yẹ kó láti ọ̀dọ̀ àwọn òbí fún ètò ilé ni fún títọ́jú ilé àti pé pàápàá ìrìnkúrìn ìrìndé òru ó máa wà fún ọmọ wọn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ìdílé mi, ìdílé rẹ̀, ìdílé wa kò ní bàjẹ́ òwe. Ìdílé mi òye. Ìdílé mi. Ṣóhun ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la wa sẹ́. Ìyá wa. òun náà láti gbọ́ yẹn. Ó ṣe pàtàkì yálà ọkọ ni tàbí aya ni kó máa fi sùúrù tó kó rí dájú wípé wọ́n yanjú aáwọ̀ tó bá wà láàrin wọn nítorí pé kí ni àwọn ọmọ ló máa ń jẹ́ ètò pọ̀ jù nínú ìyà tó ń bẹ ẹ ṣeun ìyá wa lẹ́ẹ̀kan sí abala kan sì wà á lẹ̀ ọ́ abala ìbéèrè yóò dá fún ìyá wa ṣe rí àwọn kúlú tó wà ń bì ìbéèrè ló wà bẹ́ẹ̀ ohun tá a máa ṣe nísìnyí pé kẹ́yìn sọ tẹ́ ẹ fẹ́ yálà ìkíní ìkejì ìkẹta ìkẹrin tàbí ìkarùn-ún kémi sì bá yín mu kí n kà fún yín kẹ́ẹ̀dẹ̀ dáhùn sí tó bá tán èwo lẹ fẹ́ amú fún yín ìyá wa. ìkejì nọ́mbà 2 tọ́ ìbéèrè tẹ́ mú rèé o ìbéèrè kejì ìdílé mi òun lè tó. Ìbéèrè yìí ó dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ ìdí ni wípé gẹ́gẹ́ bí ipa ribiribi tẹ́ ń kó
kókó pàápàá jùlọ tẹ́ jẹ́ ìyá ẹgbẹ́ OAFP tó túmọ̀ sí wípé mo fẹ́ lè sọ pé kò sí eléré orí ìtàgé eléré sinimá tí mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó yọ̀dà fún yín. Ẹ mọ arábìnrin tó ń jẹ́ Fausat Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Madam Ṣadé. Ìbéèrè náà rèé, ọmọ ìlú wo ni wọ́n? Ọmọ Kwara ni wọ́n. Ọmọ Ọ̀ṣun àbí kílẹ̀ pé wọ́n? Ọmọ Kwara. Kwara. Ó sì dá yín lójú? Ó dá mi lójú. Mo rí pé ó dà pé ẹ fẹ́ fi style ṣe èmi díẹ̀. Ọmọ Kwara. Ọmọ Kwara ni. Lóòótọ́ ni. Àtẹ̀wọ́ èrè. Ìyá ní lóòótọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Kí ẹ tó wá máa lọ ní orúkọ OAFP tí ò ń ṣàjèjì sí yín, wọ́n ní ká fi èbò yìí ká fi ta yín lọ́dọ̀ pé a pè yín bó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà pọ̀ fún yín àmọ́ ẹ wáyè fún wa láti jẹ wá ní o lórí ètò tòní. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ OAFP lórúkọ Jésù òkè òkè náà máa lọ. Àmín. Iléeṣẹ́ wọn ò ní jóná, wọn á máa tẹ̀síwájú. Àmín. Ẹ̀yin olóòtú náà lórúkọ Jésù Kristi ẹ máa mọ̀ ọ́n sí o. Àmín. Ẹ ṣé a dúpẹ́ púpọ̀ o. Ẹ ṣeun ìyá wa. Ẹ ṣeun gan. Ṣé rí ìdí tí wọ́n fi jẹ́ ìyá ẹgbẹ́ wa náà, ó tún fi àdúrà ránṣẹ́ sí atọ́kùn yóò dà fún yín ìyá wa. Òun ni ká dẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa ọ̀nà fún ni ò ní jẹ́. Ẹ wò pé ṣó ti yá tọ́nù bẹ́ẹ̀ ni fún tòní. Àmọ́ ìpàdé tún di ọjọ́ míì fákọ̀tún ètò wa ètò yín ètò ìdílé mi. Ìdílé mi òun náà ní ìpínlẹ̀ ọjọ́ ọ̀la mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé wípé ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa yálà ìbéèrè lẹ́ni ni àbí ó ní àbá tẹ́ ẹ fẹ́ fi tó wa létí. Àní jù báyìí lọ ìpàdé tún di ọjọ́ míì. Èmi ọmọ yín Adémọ́lá ọmọ Àmọ̀ó, ọmọ tí ó bàjẹ́ tí ó dẹ̀ lè bàjẹ́ láéláé lọ́lá Ọlọ́run àti ìfẹ́ tẹ́ ní sí wa. Mo fi yín sílẹ̀ nínú ìdùnnú, ayọ̀, àlàáfíà títí ọjọ́ mi tàwọn pàdé. Ire o, ìdílé wa, ìdílé olóyin yóò máa jẹ́. Ó dàbọ̀. Ìdílé mi, ìdílé rẹ̀, ìdílé wa kò ní bàjẹ́ òwe. Ìdílé mi òye. Ìdílé mi. Ṣóhun ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la wa sẹ́. Ìdílé rẹ̀. Ẹ jẹ́ ká dìdílé wa mú.